When Esabod was staging show for myself, my husband, and Baba Jesha, kini Iyabo Ojo ṣe ní comment section. Àtàwọn ọmọ ní theater. I have the evidence here, and I can show you guys here. Kini Iyabo Ojo ṣe ní comment section. Iyabo Ojo ṣe ní comment section. Ó ti ṣẹlẹ̀ o, ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú Dayo Amusa àti Allwell Ademola. Àwọn méjèèjì yìí ló fi sẹ́nu ní orí fọ́nrán tí ó jáde lénìí o. Ẹ̀yin èèyàn wa kí ló tó ṣẹlẹ̀ lẹ́rìn àwọn méjèèjì yìí? Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n fi iṣẹ́ tí Iyabo àtàwọn ọmọ ní tíátà kan ìwà tán wù. Ẹ jẹ́ kí n fi hàn yín. I'll come back. Ẹ lè bá mọ̀ pé mo mọ tí mo sọ. Kí ni headline tẹ́rí? Esabod official page Lizzy Anjorin / Baba Jesha. Chetiri Lizzy Anjorin / Baba Ijesha. Ẹ ti rí. Kí lẹ rí tẹ́lẹ̀ yín ṣe? Gbogbo bí Esabod ṣe ń búlì ọkọ mi tó ń búlì mi. Chetiri. Kí lẹ rí tán ṣe? Mo ń bọ̀. Kí lẹ rí tí Iyabo náà ń ṣe? Kí lẹ rí tí Allwell ń ṣe? Ṣé rí wọn under Esabod mo dìdí mo pamọ́ ni. Ẹ ti rí. Ẹ ti mọ̀ yìí wá gaslight. Ẹ ti rí. Meanwhile mi fi kọ́kọ́ nínú wọn ṣe rí. Mi fi kọ́kọ́ nínú wọn ṣe yẹ̀yẹ́ rí ìgbésí ayé mi sí. You clean. Ẹ ti rí. Ẹ rí pé Lizzy Anjorin versus Baba Jesha ní kéèsì Esabod ń treat. Tó ń bully mi, tó ń bully ọkọ mi, like seriously. Esabod ń bully ọmọ mi. See them laughing. See them laughing. May God bless you, dear. Ẹ ti rí nǹkan Esabod sọ. Ẹ wò. Ẹ wò. Ẹ ti rí Iyabo. Ẹ ti rí Allwell. Ẹ ti rí. Ẹ wò headline ẹ. Ẹ ti rí. Ẹ rí pé time yẹn náà ṣe kéèsì mi àti Baba Jesha. Tí mi ò bá fi lè hàn yín. Mo ti fi hàn àwọn blogger kọ̀ọ̀kan rí. Pé kán wo nǹkan tó ń ṣe. If you're on Instagram that day, ẹ̀yin ará Facebook àti tẹ́ bá fẹ́ purọ́, ẹ máa sọ pé ẹ mọjọ́ yìí. Ìjọ gbogbo wọn yìí àti Dayo àti Allwell Àpékẹ́, ẹ rí mi kí n wá fi wọ́n ṣe ẹ̀yẹ rí. Ẹ rí mi kí n dá sí ọ̀rọ̀ wọn rí. Ẹ rí mi kí n tó ṣèdí sí wọn rí. Ẹ wò wọ́n. Ẹ wò wọ́n. Let me play you the video Esabod was playing that day that they were laughing. I have everything here. I have everything here. Gbogbo evidence ni mo bá yín tọ́jú. Because I've not seen this type of people in my life. Kọ́mọ làkejì yín, ẹni tẹ́lẹ̀jọ́ ń ṣiṣẹ́ kan náà kó ní issue. Ẹ̀dẹ̀ lọ síbẹ̀ ẹ̀dẹ̀ lọ ń rẹ́rìn. Ẹ̀dẹ̀ lọ ń rẹ́rìn. Ẹni yẹn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún yín, ẹ̀dẹ̀ tún mú ẹni yẹn, ẹ tún ṣe bí kánípẹ́ ẹni yẹn lẹ́ni bí. I don't go for people if you don't come for me. Mbo. See the video Esabod was doing that day. Tó sọ pé bọ̀bọ́ yẹn tó fẹ́ Lizzy kò fowó oúnjẹ ẹlẹ̀. Ó ní wọ́n gbọ́kọ mọ́ lọ́wọ́. Wọ́n ṣe máa gbàgbọ́ Lizzy náà lọ́wọ́ náà. Kí ló dé ní sùúrù? Ọjọ́ ẹni Esabod ń ṣe show tó ní ọ̀tá èmi àti Mr. Lawal ó là lè pé 2 years. Ìgbà tó yá ó ní a lè pé 5 years. Ọjọ́ Esabod ń ṣe show ni. Ọjọ́ tí Esabod sọ ó jókòó kó tún ṣe show ilé show yẹn báyìí irun ṣe mọ́ lórí ó ní kílẹ̀tẹ̀ ṣe ní sùúrù òun mọ nǹkan tóun ṣe bóun ṣe wà yìí bọ̀bọ́ yẹn kò lè last bọ̀bọ́ yẹn ò ní stability bọ̀bọ́ yẹn àti Lizzy Anjorin wọn ò lè pé 5 years. I still fight for Dayo and she later update for you. Ṣé pé mo ń wò ni. After ton ṣe kíní. Ẹ ti rí. After ton ṣe kíní, ṣé mi defend Dayo bí? Ṣé kò padà update for me? This is what they do. Ṣé rí gbogbo ìwà ton wù yìí, ó ní spiritual consequence. I hope you know. Ẹ ń ṣèkà fún yàn, ẹni ò ṣaburú fún yín rí, ẹ dẹ̀ ń ṣe aburú fún. Esabod was mocking my husband that day. Esabod was mocking my husband. It was Ijesha
/ Lizzy Anjorin. Ẹ̀yin ti gbàgbé mi ò gbàgbé. But síbẹ̀síbẹ̀ mi ò fi búburú san búburú fún yín rí. Mi ò fi búburú. Ẹ wá rí pé mo máa ń jẹ́ kẹ́ ẹ ní long rope kí n tó wá fún nítorí tí n bá dé kò sí bàbá ńlá kan tó lè gbà yín lẹ́nu mi. I will post the video tonight. Ibi Tesabod sọ pé ọ̀tá èmi àti Mr. Lawal ló lè pé 5 years. Iyabo Ojo was there laughing. Dayo was there laughing. Owel Apike was there laughing. Mo ko gbọ́n ma ti gbàgbé. Tesabod bẹ̀rẹ̀ sí sọ pé ọkọ tọ̀tá mi ń datọ́ pé mi ọ̀tá Mr. You all saw that anytime we on Facebook, you remember that video now. Tesabod bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi pé kò lè gbọ́ bọ̀bọ́ yẹn ò ní stability. Bọ̀bọ́ yẹn ò lówó lọ́wọ́ ẹni tí ò ronjú. Tesabod was mocking my husband that day. And he said, Lizzy ló bomi sí lẹ́sẹ̀. Bọ̀bọ́ yẹn kọ́ ló gbé Lizzy. Ṣé bọ̀bọ́ yẹn tí ò kọ́lé? Wẹ́nu ilé bọ̀bọ́ yẹn ni mo wà lẹ́ni. Báwo ẹ pera yín ní Nollywood olórúkọ ní kí ló tẹ́ ṣe fi page ara yín put ara yín sínú problem. Ẹ mọ̀ pé ní tẹ́ bá ṣèkà fún òní gbàgbé. Àfẹ́kà rán mi ò ṣèkà fún yín padà. Bọ̀ mo rí àwọn aburú tẹ́ tún ti ṣe but àwọn ayé ló ń dá yín lóhùn. Èmi kàn wò yín from afar ni.